shadow. I put my trust in you, you tear me apart, betrayer. Òjijì tó sá fún ni ó tanra ẹ̀jẹ̀ ni. Alákọ̀rí àpàdá níṣẹ́ ló ṣojú kóíkóí. Unfortunately faithful nínú marriage àṣọpọ̀. I'm not around. You should treat me like a queen that I am. Change your ways, cheetah. Ẹ káàárọ̀ o, ẹ káàbọ̀ sórí ètò. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbi gbogbo tẹ́ ẹ bá ti ń gbọ́ mi. Èmi ọmọ yín Ọlájùmọ̀kè Àṣà, ọmọ Ọ̀yọ́ Aláàfin Òjò Pàṣẹkẹrẹ mọ́jọ ọmọ Àtìbà ni mò ń kí yín pé a káàárọ̀ o, a kú gbogbo a kú bó ṣe ń lọ. Orin tẹ́ ń gbọ́ yìí ni Shadow, ẹ lè lọ gbọ́ lórí audio mark. Tẹ́ bá ti kí ìtàn Ọlájùmọ̀kè Àṣà ọmọ yín náà ló kọ lórí audio mark. Shadow. Orí ètò Tiwa Làṣà la wà láàárọ̀ yìí níbi tá a ti jọ máa ń fòmi jomitoro ọ̀rọ̀ tá a ti ń sọ̀rọ̀ ọgbọ́n àti òye pàápàá jùlọ lórí inú ilé. Ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí i orí ètò Tiwa Làṣà la wà yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀. Ọ̀rọ̀ tá a fẹ́ sọ̀rọ̀ lé lórí ni ǹjẹ́ a níbẹ̀rù Ọlọ́run tó pàápàá jùlọ lọ́kọ-láya. Torí tá a bá níbẹ̀rù Ọlọ́run àwọn nǹkan kan wà tó jẹ́ wípé ìmọ̀ kaniláyà tá a bá ń gbọ́ wípé ń ṣẹlẹ̀ láàrin ọkọ àti ìyàwó tí máa ń jẹ́ kí n máa béèrè pé ǹjẹ́ a lè rí ọkàn kankan. Ìṣẹ̀lẹ̀ kan ló ṣẹlẹ̀ ó jèrè ẹ̀yin tẹ́ ń gbọ́ mi bẹ́ẹ̀ bá ṣe ń wò wá ẹ jọ̀ọ́ ẹ máa bá wa share ẹ̀ káwọn èèyàn náà tún lè máa darapọ̀ mọ́ wa lórí ètò. Mo gbọ́ wípé ọkùnrin kan ó níyàwó ńlé ó sì ní àkíní kan kùkù lẹ́gbẹ̀ẹ́ ògiri. Ó yẹ kó ti yé yín bí mo ṣe sọ ọ̀hún. Girlfriend tó wà ń ta yẹn bóòlù ni a ṣe pé ṣálè ni àbí kí ni ká pè é. Iṣẹ́ onídìrí ló ń ṣe. Ọkọ rẹ̀ àlè yín ọkọ ó wá lọ sí ṣọ́ọ̀bù onídìrí tó jẹ́ àlè tiẹ̀. Ó wá rí i pé àlè òun béèyàn kan ṣe irun kan. Irun yìí sì rẹwà púpọ̀, ó rẹwà gan-an. Ó wá rò pé òun ò fẹ́ kíyàwó òun náà kó ṣe irú irun yìí. Ó bá mú àlè lọ báyàwó ńlé wípé kó bá òun ṣe irun tí ó ṣe fún èèyàn kan oníbàárà rẹ̀ nínú ṣọ́ọ̀bù kó bá òun ṣe fún ìyàwó òun. Ọ̀rọ̀ yìí wá jẹ́ kàyéfì. Ǹjẹ́ ó bójú mu? Ṣó bójú mu kí ọkọ gbé àlè lọ báyàwó nínú ilé pé kó bá òun ṣe irun fún ìyàwó òun? Ó jẹ́ nǹkan tí tó pakasọ púpọ̀. Bẹ́ẹ̀ náà lọ́pọ̀lọpọ̀ obìnrin tó ti lọ́kọ ńlé o tí ó mọ̀ pé lágbájá lẹ́gbọ̀n òun tàkásègbé lábúrò bàbá rẹ̀ tó sì jẹ́ wípé ó ní bó ṣe jẹ́ lápá àti bẹ̀rùn náà. Ló wá gbé mi wá sórí ètò lónìí wípé níbo la fìbẹ̀rù Ọlọ́run sí? Níbo gangan lẹ̀rí ọkàn wa ń gbé tá a fi lè máa wúrú ìwà yìí láàrin lọ́kọ-láya? Ó jẹ́ nǹkan tó pàkàsọ. Ó jẹ́ nǹkan tó kà mí láyà pọ̀ wípé báwo la ṣe ń ṣe bẹ́ẹ̀ kí ló lè sún wa dérú ìwà bẹ́ẹ̀
ṣáì níbẹ̀rù Ọlọ́run ni àbá ìlẹ́rìí ọkàn kọ́kọ́ kó mọ̀ mú àlè wá báyàwó nínú ilé kí ìyàwó kó mọ̀ pé lágbájá lẹ́gbọ̀n rẹ̀ tàkásègbè lábúrò bàbá rẹ̀ tó sì jẹ́ pé àlè ni tí ìyún náà mọ̀kọ. Irú ìpalára wo ìpalára gidi tó láyé yìí ò sí. Ọ̀rọ̀ náà ó jẹ́ kàyéfì mi irú kí là fi ń jẹrú ọ̀rọ̀ náà. Ẹ ṣe jẹ́ ká níbẹ̀rù Ọlọ́run, ẹ jẹ́ ká níbẹ̀rù Ọlọ́run, ẹ jẹ́ kẹ́rì ọkàn wa ó máa jẹ wa bá a bá ń hùwà tí ò dáa. Ẹlòmíì ò tiẹ̀ lẹ́rìí ọkàn mọ́ rárá, ní tí ń jẹ́rìí ọkàn nínú àgọ́ ara rẹ̀ ó ti sọnù. Ẹ káàbọ̀ sórí ètò ń tà ń sọ̀rọ̀ lé lórí ni pé ṣáì níbẹ̀rù Ọlọ́run ni àbá ìlẹ́rìí ọkàn kíyàwó kó mọ̀ pé lágbájá lẹ́gbọ̀n rẹ̀ tàkásègbé lábúrò bàbá rẹ̀ tó sì jẹ́ wípé àlè ní fọ́kọ, kí ọkọ kó mọ̀ mú àlè lọ lé. Irú orin wo là ń kọ sí pẹ̀lú irú ọ̀rọ̀ yìí? Báwo là ṣe ń ṣe é? Bí ẹ bá wúrú ìwà yìí, báwo lẹ ṣe ń ró oorun sùn? Torí ọ̀rọ̀ náà jẹ́ kàyéfì fún mi pọ̀. Ó jẹ́ nǹkan tí mo fẹ́ kájọ fomi jomi tó ro ọ̀rọ̀ lé lórí, kájọ sọ̀rọ̀. Ǹjẹ́ irú ìwà báyìí ǹjọ́ dáa láwùjọ wa? Ǹjọ́ buyì kún wa? Ẹ já lọ níbẹ̀rù Ọlọ́run o, pàápàá jùlọ láàrin lọ́kọláya. Ṣé ẹ mọ̀ pé inú ilé náà ni gbogbo ẹ ti bẹ̀rẹ̀, gbogbo tá a bá sì ń ṣe làwọn ọmọ wa ń rí. Ó ti nírú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ tó ṣẹlẹ̀ rí tó jẹ́ni tó súnmọ́ mi gan ni. Ìyàwó bímọ 3, ọmọ 3 nìyàwó bí. Bàbá ọkọ ó sì lálẹ́ ń tà. Ọlọ́run ló wá mọ nǹkan tó pa ọkọ àti àlè papọ̀. Elédùmarè nìkan ló lè sọ pé nǹkan báyìí ló pa àlè àti ọkọ papọ̀. Bóyá èdè àìyedè ni o, bóyá ọkọ ṣe nǹkan kan fún àlè ni o tínú fi ṣì bí. Ṣùgbọ́n tó bá jẹ́ wípé arábìnrin tó jẹ́ àlè ń bóyá kò mọ ilé àtìta arákùnrin yìí, ó ṣeé ṣe kó má rí ìkà tó ṣe yìí ṣe, kó má rí ìwà láabi wù sínú ìdílé yìí. Ṣùgbọ́n nígbà tó yẹ pé àyè gbà á, bóyá ó láàyè láti wọlé láti jáde nínú ilé wọn. Àwọn ọmọ tí ìyàwó bí 3 sì sùn lójú oorun ní àlè ti da ásíìdì sáwọn 3 lára. Ó da ásíìdì sáwọn 3 lójú ẹsẹ̀ làwọn ọmọ méjì kú. Èyí tí ò kú kò jára ayé kò dérò ọ̀run. Ẹ̀yin náà ẹ worú àlè tó lọ rèé báyàwó ṣerun nínú ilé tó bá mú ìyàwó ń kọ́. Kí là ń rò tá a fi ń wúrú àwọn ìwà báyìí? Ìwọ ìyàwó tó o pe àlè ní ẹ̀gbọ́n rẹ tàbí àbúrò bàbá rẹ fọ́kọ. Ó ti fọ́kọ rẹ lékú lọ́wọ́ torí kò gbọ́n tẹ́ni tó ń ṣọ́. Láàárín ìṣẹ́jú kan sí kejì wọ́n lè ṣe ọ̀tọ̀ fún un. Níbo là ń lọ? Ìgbé ayé wo là ń gbé? Ẹ jẹ́ ronú pìwàdà ká tún èrò àtọ̀dọ̀fin inú wa ká ṣe já ṣe mẹ̀dọ̀. Ẹ já lọ níbẹ̀rù Ọlọ́run pẹ̀lú gbogbo ìwà tá a bá ń wù. Ìwọ ọkọ tó o bá níbẹ̀rù Ọlọ́run, o ò ní ṣìwàwù síyàwó rẹ̀, o ò ní ṣe tọ́lọ́run ò fẹ́. Ìwọ ìyàwó
tó o bá níbẹ̀rù Ọlọ́run tó o lẹ́rìí ọkàn o ò ní ṣe tọ́lọ́run ò fẹ́ sọ́kọ rẹ̀ o ò ní lépa rẹ̀ láì dáa. ẹ dákun mo bẹ̀ yín ni ẹ já lọ níbẹ̀rù Ọlọ́run ẹ já bẹ̀rù Elédùmarè ọba tó mọ kọ̀kọ̀ tó mọ gbangba wa. mo gbà ládùúrà wípé Elédùmarè ò ní fi wá fáyé mú ẹ mọ̀ wá jẹ́ káwa náà fọwọ́ ara wa ẹ mọ̀ jà fi ṣera wa o. torí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ń ṣẹlẹ̀ tó jẹ́ wípé fúnra ara wa là ń fọwọ́ ara wa ṣera wa. ẹ dákun ẹ jẹ́ á tún wà ara wa ṣe lọ́kọ láya ẹ tún wà ara yín ṣe ẹ tún wà ara yín ṣe ní tó ò lè gbà má fi lọ ẹnìkejì rẹ. Elédùmarè ó bá wa tún lé wa ṣe o Elédùmarè ó bá wa tún ọ̀nà wa ṣe o àní ṣìṣe láṣẹ Èdùmàrè. orí ètò Tiwa Làṣà la wà yìí níbi tá a ti ń gbé àṣà àti ìṣe Yorùbá lárugẹ nílé iṣẹ́ Tiwa Làṣà Stitches níbi tá a ti ń ránṣọ aṣọ àṣà tó bá gbà mu tó bá gbà mu tó bára mu. ẹ wá darapọ̀ mọ́ wa ẹ jẹ́ oníbàárà wa nílé iṣẹ́ Tiwa Làṣà Stitches ẹ fọ́lọ̀ wa lórí Instagram Tiwa Làṣà _Stitches là ń jẹ́. tí ẹ bá fẹ́ fọ́lọ̀ mi èmi ọmọ yín Ọlájùmọ̀kẹ́ Asa 1 lórúkọ mi lórí Instagram. ẹ darapọ̀ mọ́ wa ẹ jẹ́ á jọ gbé àṣà Yorùbá lárugẹ ẹ dákun ẹ já ní ìbẹ̀rù Ọlọ́run ẹ jẹ́ kí èrè ọkàn wa kó máa jẹ́ wa lórí gbogbo ohun tá a bá ń ṣe. ẹ jẹ́ kí ìbẹ̀rù Ọlọ́run kó jẹ́ àkọ́kọ́ ẹ jẹ́ ó jẹ́ àkọ́kọ́. mo gbà á ládùúrà wípé àní ṣìṣe àní ṣìrìn àní tójú ilẹ̀ mọ́lẹ̀ láṣẹ Èdùmàrè.